ògúnṣu nọ̀rì ọ̀sàṣù lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ aláyé ń ráyé aláṣàn ń ráṣàn o. àgbà ìmọ̀dé ò gbẹ̀yìn ọ̀rọ̀ wọn rí i pé kò sun ọ̀mọ́ wọ́n wá fi run mu dímú wọ́n fi rùn gbọ̀n díyà pínpín. adífáfúnṣe yìí tí í ṣe olórí òrò láyé àpòfún ìṣẹ̀ṣe tí í ṣe olórí òrò ní wàrùn. ìṣẹ̀ṣe làwa bọ̀ nífẹ̀ẹ́ ká tó máa wo ṣe. ìṣẹ̀ṣe làwa bọ̀ nífẹ̀ẹ́ ká tó máa wo ṣe. ìṣẹ̀ṣe làwa bọ̀ nífẹ̀ẹ́ ká tó máa wo ṣe. ẹ jẹ́ ká sí ìṣẹ̀ṣe o. ẹ jẹ́ ká sí ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. ọlọ́run ní ìṣẹ̀ṣe o. ilẹ̀ màrè ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. ìyá ẹni Ẹ káàbọ̀, ẹ káàbọ̀. ìṣẹ̀ṣe o. bàbá ẹni ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. Egúngún ní ìṣẹ̀ṣe o. orò rè ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. Ọbàtálá ní ìṣẹ̀ṣe o. orí ẹni ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. Ifá ẹni ní ìṣẹ̀ṣe o. Odùré ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. Ọ̀ṣun ní ìṣẹ̀ṣe o. Iyemọja ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. Ògún ní ìṣẹ̀ṣe o. Ìjà ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. Ṣàngó ní ìṣẹ̀ṣe o. Ọya ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. Ọbalúwayé ní ìṣẹ̀ṣe o. Ọ̀ṣọ́ọ̀ṣì ní ìṣẹ̀ṣe. Ẹ jọ̀ọ́ tẹ bá ṣe ń wọlé ẹ bá wa máa pín in. Mo máa bẹ̀rẹ̀, èmi náà ń pín ní o. Máa bẹ̀rẹ̀ live. òrìṣà. ará Ẹ̀gbọ́ ní ìṣẹ̀ṣe o. Ìrìnlẹ̀ ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. Èṣùré ìṣẹ̀ṣe o. Ẹgbàré ìṣẹ̀ṣe. Ọmọlú ní ìṣẹ̀ṣe o. Kórìíre ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o la ó sìn o. káwa tó òrìṣà. Ìkólóbó ní ìṣẹ̀ṣe o.
Agẹmọ ní ìṣẹ̀ṣe. Dáwà tó bọ̀rìṣà. Ẹ̀lúkú ní ìṣẹ̀ṣe o, ẹ̀yọ̀ ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o, láòsì o, dáwà tó bọ̀rìṣà. Oṣó ní ìṣẹ̀ṣe o, àjẹ́ ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o, láòsì o, dáwà tó bọ̀rìṣà. Moríbà bàbá mi. Ewúrẹ́ tó Ẹ wọlé tí ṣeun o, ojúbà ó dẹran àmúṣọ. ọwọ́ tẹ fi ń tẹ̀ ẹ́ ní fi gbọ́mọ sin láṣẹ Èdùmàrè. Mojúbà kọ́dá ayé, mojúbà ṣẹ̀dá ọ̀run. Èmi bá níyàn ṣá òkú ti ṣèwà gbogbo ajólé lọ. Ìwẹ́rẹ́ èjé èjé. Ìwẹ́rẹ́ èjé èjé. Bárakùn wọn bàrìṣà. Odòolúwa mi. Ẹkùn àfẹ́. Ìbà ìbà. Bàbá ìbà yèyé, ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà olúwo, ìbà ojúgbọ̀nà, ìbà dáṣọ máa mọ̀ ọ́n ró. Ò mọ̀ sí ọpẹ́. Ẹ̀yin náà mọ̀ pé mi ò ń kánjú. Kọ́pẹ́ tó ṣàìgbà. Àṣegbà. Àṣegbà ká lówó lọ́wọ́. Ká rọ́ra rere. Ló jẹ́ tilé. Ká rọ́mọ gbéjó. Ká kọ́lé mọ́lé. Àṣefín àṣegbà ire gbogbo kó tó wà lọ́wọ́. Now, ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Ìṣẹ̀ṣe Lágbà. Òṣàtọ́lá Abímbọ́lá òní atọ́kùn ètò yín. Bí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín. Ẹ bá mi wí fún Alára wípé mo ti wà níbí ní digbí. Ẹ bá mi sọ fún Àjèrò wípé mo ti wà níbí ní digbí. Ẹ bá mi sọ fún Ọ̀rọ̀gúnlóòlà pé èmi ọmọ yín, àbúrò yín, kékeré inú ilé yín, mo ti wà níbí ní digbí. Ẹ ṣeun, ẹ káàbọ̀ ìyá wa Ògúntádé Múyìbát. Mo kí gbogbo yín ibẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi. Mojúbà Olódùmarè, mojúbà Arúgbómẹ́rin àgbáláyé, mojúbà gbogbo ẹ̀rẹ̀ ayé, gbogbo ọ̀ṣà ayé pátápátá ẹ̀yin ìyá mi. Ọlọ́mọ mojúbà yín o, mojúbà gbogbo olúwo, gbogbo òjùbọ̀nà, gbogbo yín pátápátá ni mojúyànbà yín pátápátá. Gbogbo òrìṣà tí à ń péjú bọ ní gbogbo àgbáńlá ayé àti gbogbo òrìṣà tí à ń péjú bọ ní gbogbo ilẹ̀ kóòtù òjìrè pátápátá ìbà yín ni mo ṣe. Mojúbà yín tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́, mojúbà yín tẹ́ ó tún máa padà máa wò mí nígbà tí mo bá ṣe tán. Ẹ̀yin ìyá mi ọlọ́mọ, arẹmọ, àpọ̀mọ má jẹ́ kí ẹsẹ̀ ọmọ wọ́n lẹ̀. Mojúbà yín ẹ ṣeun tí ẹ̀ ń pọ̀n mí, tí ẹ̀ jẹ́ kí ṣàṣetì, tí ń dẹ̀ àṣetẹ́. Ẹ ṣeun. Ẹ má bínú. Ọ̀rọ̀ kan ni mo gbọ́ ní àná tí ó bu omi tútù sí mi ní ọkàn. Ó ba ọkàn mi jẹ́ gidi gan. Orí TikTok ni mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n ó dùn mí wípé mi ò lè ráyè gun òkè láti sọ̀rọ̀ lórí TikTok ní àná yẹn torí wípé
mi ò ní much followers. Ìdí nìyẹn tí mo fi sọ wípé àwọn ọ̀dọ́ wa orí TikTok ni wọ́n pọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n dẹ̀ ń rí lórí TikTok nípa ìṣẹ̀ṣe, negativity ni ó jẹ́ fún ìṣẹ̀ṣe àbí ìṣẹ̀dálẹ̀ wa. Tí n bá sọ pé ìṣẹ̀ṣe ń sìn, ẹ̀yin máa rò wípé kìnìkan. Tá bá ń sọ wípé ìṣẹ̀ṣe, nǹkan tá a bá láyé tí wọ́n ń ṣe, nǹkan tí wọ́n ń ṣe nígbà ìwáṣẹ̀, tí wọ́n ń ṣe láti àtètèkọ́ṣe. Gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ nípa ìlú bòmíì, àwọn òyìnbó, nǹkan táwọn náà ń ṣe láti ìgbà ìwáṣẹ̀ náà ó wà fáwọn náà. Nǹkan tẹ́ ń sọ nípa àwọn àràbò, nǹkan táwọn náà ń ṣe láti ìgbà ìwáṣẹ̀ náà ó wà fáwọn náà, wọn ò dẹ̀ yí padà. Bí àwọn ṣe bá lọ́wọ́ àwọn baba ńlá wọn nìyẹn. Bẹ́ẹ̀ náà dẹ̀ làwọn náà ṣe ń ṣe títí di àkókò yìí. Àwa nìkan la ní problem láàrin ara wa, àwa adúláwọ̀. Pàápàá jùlọ, wọ́n ní ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde, àwa ọmọ káàárọ̀ oòjíire. Àwa nìkan la ní identity crisis. Àwa nìkan la ní ìṣòro. Ìṣòro tí ogun ò lè kó lọ tán, ọ̀dọ̀ wa ló wà. Kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin òbí, kí ló dé tẹ́ fi máa ń kọ́ àwọn ọmọ yín láti kékeré ní ìwà aidaraeni lojuto? Ẹ máa ń jẹ́ kí wọ́n feel inferior to other races, including àwọn adúláwọ̀ bí ẹgbẹ́ wọn. Débi wípé wọ́n máa hate everything tó bá ní ṣe pẹ̀lú kóòtù òjíire, pẹ̀lú ilẹ̀ káàárọ̀ òjíire, pẹ̀lú Yorùbá. Wọ́n máa hate gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú wa. Ṣùgbọ́n wọ́n máa nífẹ̀ẹ́ sí nǹkan tó bá ní ṣe pẹ̀lú ìlú bòmíì, ilẹ̀ bòmíì, àṣà nǹkan bòmíì. Pàápàá jùlọ tó bá ti jẹ́ wípé wọ́n funfun díẹ̀ láwọ̀ báyìí ju àwa lọ. Kí ló dé tó jẹ́ wípé bẹ́ẹ̀ náà ni ẹ̀yin òbí náà ní ìwà aidaraeni lojuto tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ara yín rárá. Débi tẹ́ ẹ máa nífẹ̀ẹ́ nǹkan tí àwọn baba ńlá yín ṣe kó tó di pé wọ́n kúrò láyé, àbí kó tó di wípé àwọn náà di òrìṣà. Torí gbogbo wa lẹni òrìṣà dá, orí ti ṣàwádá fún nǹkan èèyàn kan àbí ìkejì. Torí tá bá sọ wípé òrìṣà, àìgbédè yan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́nu. A máa lérò wípé nígbà tó bá ti gbọ́ òrìṣà, ó ti rò wípé nǹkan tí ò dá ni. But kí ni ìtumọ̀ òrìṣà? Ẹni tí òrìṣà dá, wọ́n kàn short form ẹ̀ ló ń pè ní òrìṣà. Tí a bá wò dáadáa, tí wọ́n bá fẹ́ pè gan, òrìṣà ló yẹ kí wọ́n máa pè. Àmọ́ nígbà tí ó di wípé ayé ń yí, oníkálukú ń tọ̀, débi wípé àwọn kan wá ń báyé yí lọ, àwọn kan wá ń rámáyé. Débi wípé dèní eléni àwọn kan fẹ́ kí àwọn ìran wa kó rámáyé. Mo pàdé arákùnrin kan lórí TikTok lánàá. Mo wọnú yàrá yẹn, ní kálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣẹ́mọ̀. Kò dẹ̀ sí ibi tèmi bá ti gbọ́ wípé wọ́n sọ wípé èṣù, wọ́n fi èṣù wé sátánì. Èmi ò kì í lè dúró, mo ṣáà comment síbẹ̀ pé èṣù kì í ṣe sátánì. Ìgbà wo they got talking, sorry, torí mi ò lè sọ̀rọ̀, so mo ṣáà ń type síbẹ̀. Àwọn ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu ọmọkùnrin tó jẹ́ ọmọ káàárọ̀ oòjíire, ojú dẹ̀ ń tì mí fún àwọn òbí ẹ̀ àti tòun. Ojú dẹ̀ ń tì mí, ojú gbà mí tì. That guy said a whole lot of shit nípa àwọn baba ńlá wa, nípa gbogbo àwọn òrìṣà wa, even nípa forefathers. Nínú àwọn forefathers yìí, òun gangan fúnra ẹ̀ ti gbàgbé wípé grandfather ẹ̀ wà ń bẹ̀, grandmother ẹ̀ wà ń bẹ̀, great grandfather ẹ̀ wà ń bẹ̀, great grandmother ẹ̀ wà ń bẹ̀. Irú ẹ̀kọ́ wo lẹ̀ ń fún àwọn ọmọ yín? Irú ẹ̀kọ́ wo lẹ̀ ń fún? Ìdí nìyẹn táwọn ọmọ yín bá ń lọ lójú títì àbí tó bá ti rí òyìnbó, naturally they feel inferior. Tó bá dé ìlú bòmíì, naturally they feel inferior because ẹ̀kọ́ tẹ́ ẹ ti kọ́ wọn ni wípé everything about other races are good except their own. That is why they refuse to accept themselves the way they are. In fact, àná yẹn mo feel wípé Olódùmarè hold me explanation reason tó fi dá mi sáyé láàrin, because all this, in fact, ó yẹ kí n wà lọ́dọ̀ Olódùmarè kí n kàn wà ń bẹ̀ ni. Kò yẹ kí n wá sílé ayé. Because àwọn nǹkan tí mò ń gbọ́ lẹ́nu ọmọkùnrin yẹn,
in fact ó ń bọ́dà mind mi wípé irú ìdílé wo lọmọkùnrin yìí ti wá, irú àwọn òbí wo ló kọ́ ọmọ yìí. Nígbà tó sọ̀rọ̀ nípa Jésù, mo ní Jesus was a white man and I can never, mi ò lè ever òyìnbó ni Jésù, mi ò lè ever nífẹ̀ẹ́ Jésù ju àwọn forefathers mi lọ. Ó ní no, wípé ká má sọ wípé Jésù òyìnbó ni, wípé Jésù ò kì í ṣe òyìnbó, Ethiopian ni Jésù. Orí mi dẹ̀ fò lọ lágbárí mi. So ní sùúrù, so ẹ ti wá kọ́ àwọn ọmọ yín débi wípé even tí Jésù ò bá kí ń ṣe òyìnbó, ká wá accept pé Jésù really existed, Jesus really existed. Tí Jesus ò bá kí wá ń ṣe òyìnbó, ẹjọ́ tó bá wá jẹ́ Ethiopian, ẹjọ́ ẹ bá mi béèrè, wọ́n ní tó bá ń pín tan ajá, kí ló fi kan lè mọ́mú ń bẹ̀? Ethiopian àti ọmọ káàárọ̀ òjíire ṣe papọ̀ mọ́ra wọn. Torí nígbà tí ọmọkùnrin yìí máa sọ̀rọ̀, ó ní is a black like me, is an Ethiopian. Ẹjọ́ ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ yín, Ethiopian mélòó ni wọ́n ti ráyè láti meet? Torí ibẹ̀ lẹ máa ti rí ọmọ Yorùbá mi tó ti kú lórí tó kú lọ́pọlọ ìmí, because mi ò mọrú ọmọ tá à ń tọ́. Èmi ò lè tọ́rú ọmọ tèmi bẹ́ẹ̀ ní irú títọ́ yẹn. Àwọn ọmọ táwọn òbí wa ń tọ́, àwọn bàbá àwọn ìyá wa ń tọ́, kò tí ì yé mi. Because ó sọ wípé Ethiopia ni Jésù. Ẹjọ́ nínú Bíbélì ibo ló kọ Ethiopia sí? Níbẹ̀. Nínú Bíbélì níbo ni wọ́n kọ Ethiopia sí? That you make them to hate themselves. Nínú Bíbélì ibo ló kọ Ethiopia sí? Even Egypt tí wọ́n kọ sínú Bíbélì, they show you that Egypt is worse. Pharaoh is worse. Pharaoh is bad. And they made you to know that the Egyptian you see today, you shall see them no more. Èní dèní eléni Egypt exist o. Dèní eléni olórí wọn Pharaoh ló ń jẹ́ o. And your children don't go out, they don't travel, they don't go around the globe, they don't know anything that is happening, but they believe in whatever that is written in the Bible. And now, misconception ti ń wà, awakening ti ń wà, àwọn èèyàn ti ń lajú, àwọn èèyàn ti ń la ọpọlọ, àwọn èèyàn ti ń ronú, àwọn èèyàn ti ń wò wípé nǹkan tí ò bá kí ń ṣe tèmi àtàwọn ti baba ńlá mi, mo máa ṣe kí ni? Mo máa deny yẹn, mo máa renounce ẹ̀, mi ò ní nǹkan láti ṣe pẹ̀lú ẹ̀ mọ́. Ṣùgbọ́n there you go when you have an adult, because ọmọ ilé tèmi ń wò yìí adult ni, an adult tó wá bọ́ síta in a public space láti wá sọ wípé Ethiopia ni Jésù. Wípé Ethiopia ni Jésù. Ó tún wá ṣe gẹ̀gẹ̀ lórí gẹ̀gẹ̀, ó ní wípé as a Christian tó bá deep dáadáa nínú Christianity, God will speak to you, God will manifest to you. Mo wá kọ wípé adébi conversation yẹn, ó wá sọ̀rọ̀ nípa pé God and Olódùmarè. Mo ní no, Olódùmarè is not God. Ó ní why there's no difference. Ẹjọ́ ṣé God ní odù? Tó bá sọ wípé odù, gbogbo wa mọ̀ wípé yàtọ̀ sí Ifá kò àmọ́ nǹkan tó ń jẹ́ odù. Ifá ló jẹ́, inú Ifá ni a ti mọ̀ wípé odù Ifá. So Olódùmarè lẹni tó ní Ifá. So báwo nìyẹn ṣe papọ̀ mọ́ God? Ṣé wọ́n kọ anything odù sínú Bíbélì yín àbí nínú Quran? Kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin òbí kì í lè kọ́ àwọn ọmọ yín bí wọ́n ṣe jẹ́, bí àwọn bàbá yín ṣe jẹ́, bí àwọn ìyá yín ṣe jẹ́, bí àwọn ìyáláńyá yín ṣe jẹ́? Ó wá tún wá ṣe gàgàrà, ó wá ń sọ wípé ìwọ tó o bá jẹ́ real Christian, o ò gbọ́dọ̀ make up. Tó bá make up, that means you are going to hellfire. That means you are telling God wípé bó ṣe dá ẹ ò dá. Ọmọ ẹ ti mess up brain àwọn ọmọ yín gidi gan. Ní ayé àwọn baba ńlá wa, wọ́n máa ń fi osùn
wọ́n máa fi ń pa ojú, wọ́n máa fi ṣe makeup ní ayé ìgbà yẹn. There is no gbogbo àwọn powder tá à ń lò sí gbogbo àwọn nǹkan tí òyìnbó ti wá ó sun dẹ̀kẹ̀rẹ̀ was so natural. It will keep your skin fresh and neat and beautiful. Not like all this makeup táwọn ṣe fún wa nsìn tó yẹ pé tó o bá fi sójú you have to clean it, you have to cleanse, you have to do everything láti yọ gbogbo dirt yẹn kúrò so that àwọn pores ẹ máa wà free. So àtayé àwọn baba ńlá wa ni makeup ti wà. Ẹ̀yin tẹ́ gba wèrè mẹ́sìn tẹ́ gba tẹ́ ń ṣẹlẹ́yà tẹ́ rò pé ń ṣẹ̀sìn tẹ́ ń ṣẹ̀sìn. Ẹ jẹ́ kó rí yín pé ẹ yé kọ́ àwọn ọmọ yín ẹ yé fi wọ́n ṣe ọfà lẹ́yìn another race, lẹ́yìn àwọn kí ló ti ń porúkọ ẹ̀ another race, lẹ́yìn ìran bòmíì. Ẹ yé fi àwọn ọmọ yín ṣe ọfà, ẹ yé jẹ́ káwọn ọmọ yín máa dàgbà pẹ̀lú ọgbọ́n wípé àwọn ìran bòmíì wọ́n ju àwọn lọ ní gbogbo nǹkan. Ẹ yé kọ́ wọn ọmọ yín láti gọ̀ fún ìran míì. Ìyá mi Adésànyà ṣeun ẹ káàbọ̀, bàbá mi Ọládìméjì ẹ má bínú, ó ń ká mi lára ni bàbá mi Ògúntádé àbí ìyá mi Ògúntádé ẹ káàbọ̀, ẹ má bínú, ó ń ká mi lára ni. Ẹ má máa jẹ́ káwọn ọmọ yín máa rò wípé àwọn bòmíì dáa jù wọ́n lọ. Ibi tẹ́ ẹ ti ń ṣí nìyẹn, all just because you don't want to hear about èṣù. Èṣù ò kí ń ṣe sátánì. Tẹ́ bá sọ wípé èṣù ni sátánì, okay, Ọ̀rúnmìlà ni Jésù, Michael ni Ṣàngó, Gabriel ni kí ló ti ń porúkọ ẹ̀ Ògún. Ṣé fẹ́ ya wèrè ni? Kájọ ya wèrè yẹn papọ̀, kájọ máa mú gbogbo ẹ̀ mọ́nú ara wọn. So nígbà tá a bá wá sọ wípé èṣù ni Satan tí Ọ̀rúnmìlà jẹ́ Jésù, kí ló dé tẹ́ fi ń sá fún Ọ̀rúnmìlà? Kí ló dé tẹ́ fi ń sá fún Ifá? Tá a bá wá sọ wípé Gabriel ó jẹ́ Ògún, kí ló dé tẹ́ fi ń sá fún Ògún? Because nígbà tẹ́ ti translate Satan sí èṣù yẹn, tí bàbá wèrè yín kí ló ti ń porúkọ ẹ̀ tó ti translate Satan sí èṣù yẹn, ó yẹ kó sọ fún yín ẹni tí Ògún jẹ́ nínú Bíbélì. Ó yẹ kó sọ fún yín wípé Ọya nínú Bíbélì Mary Magdalene ni, Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ Olóòyàyùn nínú Bíbélì Mátà ni. Ó yẹ kó sọ fún yín wípé kán bá yín tú wá òrìṣà wa kan mind kó sọ wípé òun ni Jezebel nínú Bíbélì. Ó yẹ kẹ́ translate ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ translate ẹ̀ tán. Ibo lẹ ti rí nínú Bíbélì tẹ́ ti rá Bímbọ́lá ń bẹ̀? Ibo lẹ ti rí Ọládìméjì nínú Bíbélì? Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń jẹ́ ọlá ìrọ̀lẹ́ pa, èṣù lẹ̀ ń bá jórúkọ because ọlá ìlú, èṣù láàlú, èṣù ọlá ìlú. There is no, you just want to be foolish because there is no way out. Ọmọ kóòtù òjìrè ni ẹ, you have the genes of irúnmọlẹ̀. Kò sí bó ṣe lè escape ẹ̀. You want to be everybody else but yourself. That is where you have problem. Ìdí nìyẹn ibikíbi tí adúláwọ̀ bá ti lọ báyìí, wọ́n máa ń ṣe ẹrú ni. Ibi tí adúláwọ̀ bá ti lọ báyìí, wọ́n máa ń ṣe ẹrú ni. Tẹ́ bá dé Europe, àwọn ni wọ́n máa ti ọmọ kiri, àwọn ni wọ́n máa wà pẹ̀lú ọmọ nínú bọ́ọ̀sì, ọmọ 10, ọmọ 20, 20 ọmọ. Àwọn ni wọ́n máa lọ sí Caritas tó máa gba oúnjẹ púpọ̀ jù. Mo sorry gbogbo àwa tá bá wà ń lo òyìnbó tá ń lọ kárí, èmi náà lọ rí, but it is part of inferiority complex nítorí wípé àmọ́ ara wa, gbogbo àwọn nǹkan nípa ara wa àmọ́ àdẹ̀fẹ́ associate mọ́ ìkọ́ tó ń fìyà jẹ wá everywhere tá a bá lọ nìyẹn. That is why when they see you, wọ́n máa ń rí wa bí ẹni tó jẹ́ pé I need help. Wọ́n máa ń rí wa bí Poverini. Wọ́n máa rí wa bí ẹni tó jẹ́ wípé nǹkan ò lè dánmọ́rán fún láyé títí táyé máa fi parẹ́ bí kán máa ràn wá lọ́wọ́ ni. Kán máa rí wa bí ìgbà tó jẹ́ wípé abẹ́ wọn làwa wà. Kò dẹ̀ sí ní tó bá ti kọ gbogbo nǹkan tó jẹ́ tiẹ̀ lẹ̀ tó ti mú tẹni ẹlẹ́ni gbọ́, ó máa wà lábẹ́ wọn ni. Tí n bá sọ wípé ìyá mi kọ́ ló bí mi mọ́ nísìn, ìyá mi ti kú. Mo ti fi ṣe illustration rí, ìyá mi ti kú. Nítorí pé ìyá mi ti kú yẹn,
I feel inferior when I see a complete family. Nígbà yẹn inferiority complex yẹn dà mí láàmú so much. Bàbá mi Ògúnlọlá, ẹ káàbọ̀ àbọ̀rọ̀ àbọ̀yè. Bàbá wa. I feel inferior so much tí n bá ti rí àwọn òbí tó yẹ pé wọ́n ní ìyá, wọ́n ní bàbá, wọ́n complete, wọ́n ní ẹ̀gbọ́n, wọ́n ní àbúrò, gbogbo wọn jọ ń fi ìfẹ́ bára wọn lò. Mo máa ń feel inferior automatically. Màá wá máa pe ìyá yẹn ní ìyá mi. I'm telling you my real life story. Màá máa pe woman yẹn ní màámi, 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 màámi. Mo ti ṣe not once, not twice, not thrice. At the long run, tí nǹkan kan bá fẹ́ pa èmi àti àwọn ọmọ wọn pọ̀ tó jẹ́ bí ìjà, wàá gbọ́ tí ìyá yẹn woman kan ti sọ fún mi pé jọjọ tí ìyá ẹ bá wà láyé wọn á sọ gbà tó bí ẹ, èmi náà máa sọ gbà tí mo bí nǹkan mi. Èmi kọ́ ni mo bí ẹ o. And I call her mom. Tí ìyá yẹn bá sick, ìgbà yẹn mò ń kiri nìbàdàn ni. Tí ìyá yẹn bá sick, mo máa lọ wá máa ṣe ra oògùn fún wọn. Pé màámi o, ara màámi ò yá, mọ́mì kí lẹ fẹ́ jẹ, mọ́mì kí lẹ fẹ́ mu. I'm always, because àwọn ló bá mi tọ́ àkọ́bí mi ní kókó. So I'm always like, nǹkan tí ìyá mi lè ṣe fún mi náà ni ìyá yìí ń ṣe fún mi. So therefore, let me call her mom. Let me relate to her as my mom. Jẹ́ kí n ṣe bí ìgbà tó jẹ́ wípé òun ló bí mi. But nígbà tí mo tó padà tó stage wípé kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá yẹn, ó padà fi alábẹ̀ hàn mí. Èmi kọ́ ni mo bí, ó sọ fún mi, mo sunkún. Mo sunkún ní alẹ́ ẹjọ́ yẹn, mo gbé ọmọ mi kúrò ńbẹ̀, mo lọ sí ilé torí mo kúrò ní ilé tọ̀dọ̀ tèmi, mo wá jókòó tí wọn because mo wò pé mọ́mì ẹ máa ń wá ní ìdájí kùtù àì 4:00, 4:30 ó ti jí dé dọ́dọ̀ mi. A wá wẹ ọmọ mi because ọmọ ẹ̀ náà ní ọmọ kókó lọ́wọ́. Á tẹ̀ wá padà. Mo wá rò níjọ́ yẹn pé tí ìyá yìí bá lọ ń bọ̀ lọ́dọ̀ mi, tí nǹkan bá lọ ṣe ìyá yìí lọ́nà, wọ́n á mà ní wípé èmi ni mo mà kó bá ìyá yìí, àmì ni mo pàyà wọn. Mo wá lọ, ìgbà tí mo wá débẹ̀ báyìí, ìkẹyìn wá times 10 mi ní parọ́. Ó ti jí láàárọ̀, ìyá yìí ti ṣe ògì, ó ti ṣe gbá, ó ti ní ó yá bọ́ síbí, ó yá fi ẹ̀yìn ẹ ti ara ògiri, ó ti jó mi níkùn, ó ti ṣe gbogbo ẹ̀, ó yá jẹun, ó yá mu, ó yá wá sonú ẹ, ó yá wá ṣe kinní kan. Tí n bá tọ́mọ ẹ bá ti ń ké, tí n bá ti jókòó ṣe mọ́ alákọ̀ọ́bí kò yé mi, tó bá ti ń ké màá wà frustrated. Ìgbà míì máa sunkún tọ́mọ yẹn bá ti ń ké. Pé wọ Ọlọ́run mà ṣàánú mi tí ì sùn látàná, mi tí ì ṣe kinní kan, màá máa sunkún. Ìyá yẹn wá ní gbé wá, ó yá lọ sùn. Màá lọ sùn, màá sùn. So gbogbo àwọn èèyàn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi, ó normal on my side láti feel grateful, láti sọ wípé ìyá mi ni, láti pè ní ìyá, láti treat ẹ̀ bí ìyá, láti máa relate mọ́ bí ìyá, láti máa ṣe bí ọmọ fún. Ṣùgbọ́n bí tèmi ti wá ṣe àṣejù, ọmọ àṣetẹ́ ni wípé mo ti gbàgbé pé òun kọ́ lòun fògbó ẹ̀bí mi. Èmi ti rí nírú wípé òun ló bí mi, òun ló ru oyún mi, òun ló bí mi because èmi ti fi sí ipò wípé tí ìyá tó bí mi bá wà láyé, ó lè má lè ṣe tó yẹn gan because ìyá mi ìgbà tó wà láyé, ìyá mi working class ni. She's educated. Ó kàwé, ó ka Cambridge. Èmi ni mi ò kà because of circumstances. So mo ti fi sípò wípé tó bá jẹ́ pé ìyá mi ni gan, ó lè máa lọ bí iṣẹ́, ó lè máa ṣe gbá, ó lè máa ṣàwo. So this is a mother. Let me relate to her as a mother. But mo padà, guess what? Mo padà tẹ́bọ̀ ọbẹ̀. As if that was not enough for me. Ìgbà tí mo tẹ́bọ̀ ọbẹ̀, mo wá lọ síbòmíì. Ibi kan tó ti ní pé kí n má kiri mọ́, kí n máa tajà wájú ọ̀dọ̀ wọn. Mo bẹ̀rẹ̀ sí ní ta indomie lẹ́nu ọ̀nà títì. Guess what? Mo bẹ̀rẹ̀ sí ní ta indomie. I feel inferior. I feel I'm not complete. I feel I need to complete it. I feel I need someone to replace that mother side for me. That mother space. Mo feel ẹ̀ pé èèyàn ní láti feel ẹ̀ fún mi. Not knowing wípé orin tí wọ́n kọ wípé there is no one like mother to me. No matter how worse she may be, I travel over land, I travel over sea. No one like mother to me. So
mo give it all just to get one person láti wà faithful sí mi as my mother. Guess what? Woman yẹn ní kí n máa tajà wájú ṣọ́ọ̀bù wọn kó tó di ọ̀sán. Woman yẹn ti tẹ̀bà, ó ti ro ẹ̀fọ́, bó jẹ́ kínní àwọn ẹ̀fọ́ pàdé mi nígunpá tó máa ń dùn yẹn, àwọn ẹ̀fọ́ ṣẹkọ, ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Woman yẹn mú ẹ̀fọ́ tẹ̀tẹ̀ rò bàjẹ́. So ẹ̀fọ́ tẹ̀tẹ̀ wọn dẹ̀kẹ̀ ló máa ń dàbí ẹran lẹ́nu ẹ̀rù mi nígbàgbé ìyá yẹn láyé. So tó bá ti ṣe bá ní pẹ̀lẹ́ ọmọ mi ó yá gbà, pẹ̀lẹ́ ọmọ mi ó yá gbà. Ìyá mi tẹ́ni ọmọ ológo, ṣé dáadáa lẹ́wà? Ẹ káàbọ̀ bàbá mi òtítọ́ lérè ọ̀nà òdodo, I love you so much. So pẹ̀lẹ́ ọmọ mi ó yá gbà, bàbá wa Ṣónáìkè àbí ìyá wa ni mo kí yín, ẹ jọ̀ọ́ ẹ má bínú. So tọ́rọ̀ bá ti ká mi lára, mi ò kì í tètè fẹ́ sọ̀rọ̀ pé láti kíyàn, bọ̀ àwọn kan wà mi ò lè ṣe láì má recognize presence yẹn, I love you all. So ìyá yẹn kẹ́ mi bí ọmọdé bí wípé láyé ìgbà yẹn owó oúnjẹ mi lọ́sẹ̀ọ̀sẹ̀ was 5,000 tí wọ́n máa fi ránṣẹ́ sí mi. Mo gbé fún ìyá yẹn, mi ò ní owó lọ́wọ́ o, mo gbé odidi 5,000. Ìgbà tí owó ń jẹ́ owó tó wó níyì, mo gbé 5,000 yẹn mo gbé fún ìyá yẹn pé mọ́mì ẹ lọ fi rajà, ìyá mi náà lẹ jẹ́ kíníkan torí kò sọ́jà ní orí igbá wọn. Ìyá yẹn ò dá owó yẹn padà di àárọ̀ yìí o. Màá ní mọ́mì ẹ tí ìdáwó padà wá gbọ́, ṣèbémi nìyá ẹ, ọyàn tó mú ṣo ti sanwó ẹ̀. Màá tún fi ṣe yẹ̀yẹ́, àtún rẹ́rìn-ín. So inú tèmi ń dùn ó mà ṣe o, inú tèmi ń dùn pé ó ń relate mọ́ mi bí ìyá. Èmi ò mọ̀ wípé tẹnitẹni tàkísà ni tààtàn. Ijó tó máa mú fún mi ọjọ́ yẹn, mo páàkì gbogbo ẹrù mi ní Iléyá. Ó ń wò mí báyìí, mò ń sùn. Ó rí wípé ó really break heart mi gidi gan. Mo kó gbogbo ẹrù mi, mo ní mi ò ní tajà ń bẹ̀ mọ́. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọlé. Mo ní ẹ̀yin kọ́ lẹ bí mi, ẹ̀yin kọ́, mo mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ bí mi, ṣùgbọ́n ṣó yẹ kẹ́ sọ fún mi bẹ́ẹ̀, ṣó yẹ kẹ́. Mo bẹ̀rẹ̀ sí ní sunkún, mo sunkún tí mo fi délé, mo tún délé, mo sunkún. Nígbà tí wọ́n dé, torí pé ilé kan náà lájọ ń gbé, nígbà tí wọ́n dé láti ṣọ́ọ̀bù, wọ́n wá gbá ilẹ̀kùn mi ò ṣí because I was so mad. That was the last of it tí mo fi sọ wípé I would never regard anybody as my mother anymore. Guess what? Even ẹ̀gbọ́n ìyá tèmi, mo rí wọn bí ìyá nígbà tí mò ń kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn nígbà náà. I was relating to her as a mother. Guess what? She treated me worse. She made me know that ìyàtọ̀ wà láàrin èmi àtàwọn ọmọ wọn. So it's just the same as àwọn ẹ̀sìn àjòjì tẹ́ ń lọ ń bá, tẹ́ lọ ń ṣe. In a nutshell, because ẹ̀sìn àjòjì yìí, on the long run, you cannot be wise or sọ pé o superior sí ibi tí wọ́n ti gbé wá. Ó máa wà lábẹ́ wọn ni, kò sí bó ṣe lè ṣe. Tó bá sọ̀rọ̀ Jesus, there are so many things going on around the world now, around the globe. Ó wà lórí social media, but èèyàn dúdú, mi ò mọ̀ bóyá ẹlòmíì bó ṣe dúdú tó, torí èmi náà dúdú, ọpọlọ tèmi ò dúdú. Ṣùgbọ́n àwọn kan wà tó dúdú tó yẹ pé ọpọlọ wọn dúdú, ó dúdú ju bọ́dì wọn gan lọ. Ọpọlọ wọn dẹ̀ ó kú lórí gidi gan. Because oríṣiríṣi nǹkan lẹ̀ ń rí lórí social media. Even àwọn òyìnbó tó jẹ́ wípé àwọn Israelites, wọ́n denounce Jesus. Have you heard about Jesus? No, never. Have you heard about Jesus? Never. Have you heard about Jesus? No. Do you want to read about him? This is a Bible that speaks about Jesus and says Jesus did a lot of miracles. Kiniko. Elohimani, no, I'm not interested. Israelites, then you want Jewish. Àbí sorry, ṣé Jewish yàtọ̀ sí Israelites? I don't even care because I didn't come from there. And nǹkan tó ń ṣe ń bẹ̀ kò kàn mí. They didn't want to hear it. Bẹ́ẹ̀ bákan náà láti rí àwọn àràbó tó ti bọ́ síta tí wọ́n ti denounce Muhammad, tó ti sọ wípé he was a pedophile. Stop enslaving people. But only a black person continued to hold on to them.
Do you know what this guy was saying yesterday? Our government are like that. They love money, and the love of money is the root of evil. Jesus did not tell us to follow them. Jesus told us to look. You know, when you suffer on this health, you go and enjoy in heaven. That is where you have prepared your children to be failure, to see themselves as failure, to always fail in all ramifications. In everything they do, they should know that wọn gbọ́dọ̀ máa lé káwọn wà òkè láyé wọn. And ibi tí wọ́n ti wá lé dé, wọ́n ti rí wípé káwọn pọ̀, káyé àwọn bàjẹ́, káwọn má rí ayé ṣe, ìtẹ́gbẹ́ wọn ṣe nírọ̀rùn tó fi ń dùn tó fi ń dán fún wọn, káwọn máa ríra wọn wípé táwọn ò bá tiẹ̀ ṣe, àwọn á lọ sọ́run, àwọn á lọ sí heaven, torí ọ̀run làwọn baba ńlá tiwa wà. Àwọn á lọ sí heaven, wọ́n ti kọ́ ilé ńlá kan lẹ̀dẹ̀ wọn níbi tí àwọn máa ti gbádùn ayérayé. Jọ nígbà tí God àbí Allah yẹn tó bá kọ́ ilé ńlá kan lẹ̀díẹ̀ tó máa ti gbádùn ayérayé, kí ló dé tí ò ṣe kọ́ ilé yẹn kó fi ẹ́ lẹ̀ ń bẹ̀? Kí ló dé tó fi sọ pé kó máa bọ̀ níbí kó wá sọ́fà? Bọ̀bọ́ yìí tún wá sọ, ó tún sọ wípé wípé a dàbí wípé òun ni o, wípé òun dàbí game ní ọwọ́ God, wípé nǹkan tó bá wù God ló lè fi òun rọ. Èmi ní mi ò kì í ṣe game ní ọwọ́ anybody o. Mi ò kì í ṣe game lọ́wọ́ anybody. Anybody ò lè fi mí rọ anything tó bá wù ú. Ifá is so complete. Ifá jẹ́ kó yé wa wípé àwa la fọwọ́ ara wa yọ nǹkan tí a bá wáyé. Nígbà tí a bá délé ayé, tí àwọn òbí wa bá wà, tí wọ́n bá wà, what's it called? Tí wọ́n bá wà sensible enough láti ṣe kíni, láti dá Ifá ẹsẹ̀ ǹtáyé wa, ni wọ́n máa rí wípé ọmọ yìí ó yan owó, ó yan ọmọ, ó yan ọlá, ó yan àìkú baálẹ̀ ọrọ̀. Ṣùgbọ́n bí tí kò ti wá yàn pé ni wípé kò yan ọkọ rere, kò yan aya rere. Nǹkan tó kù tó wá yàn dáadáa yẹn, òun ló fi ń pe Ifá ní ẹlẹ́rìí ìpín, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe. Ibẹ̀ ni Ifá ti máa sọ fún wọn wípé ọmọ tó wálé ayé yìí kó má lọ dàgbà, kó má lọ máa jalè kiri o. Ẹ tètè ya mójútó ọ̀rọ̀ ẹ̀, kẹ́ ṣe báyìí, kẹ́ ṣe báyìí. Ògúndábèdé kì í ṣe olórí olè, olórí àjìfà ni wọ́n ti dá fún mi dáadáa. Ìgbà tí wọ́n dá fún mi, wọ́n sọ fún mi wípé kí n má mú nǹkan ní nǹkan around that time, wípé màá rí owó, mi ò gbúdọ̀ mú, tí n bá mú ó máa dọ̀ràn. Wípé ṣùgbọ́n tí mi ò bá farabalẹ̀, àwọn tó wà láround ló máa sọ fún mi pé kí n mówó yẹn. Lo and behold, that week, owó yẹn as little as it was, ó lè dá wàhálà lẹ̀ sí mi lọ́rùn. Because ẹgbẹ́ cashier níbi tí wọ́n ti ń sanwó ní supermarket ni owó yẹn jábọ́ sí báyìí. How much was it? Is it not 30 euro? Gbogbo àwọn òyìnbó tó wà níbẹ̀, including the cashier, was saying I should pick it. Ṣé Ifá yẹn ò padà ṣẹ? Ó padà ṣẹ. Ó ní àwọn òyìnbó tó wà níbẹ̀ pé porta fortuna ni, that is I'm fortunate láti rí kí n mú. Ṣùgbọ́n tí bá yẹ wípé èmi ti lọ mú kó tó di pé wọ́n sọ pé kí n mú yẹn, wọ́n lè sọ wípé inú cashier kìíní yẹn ló ti jábọ́ sílẹ̀, pé mi wá mú owó nínú supermarket. Kámẹ́rà lè gbé mi síta, wọ́n á paste picture anyway gbàǹdàgbàǹdà báyìí, wọ́n á wá anyway, wọ́n á track ẹ̀ down, anyway ti di olè nìyẹn. So tí ó bá jẹ́ wípé although tó bá yẹ pé wọn ò sọ fún mi nínú Ifá náà, I'm not going to be that stupid enough láti mú, because I'm not a thief. But báyìí mọ̀, kò sẹ́ni tó gbọ́n tán, kò sẹ́ni tó mọ̀ tán. I could even almost think that inú wallet mi ló ti jábọ́, because I was there, mo ṣáà kó gbogbo ẹ̀ dígbọ́ndígbọ́n. So anything lè ṣẹlẹ̀, kó Olódùmarè má jẹ́ ká gbà kó nǹkan tí ò dáa. So ẹ má máa rò wípé everything that has got to do with you or your forefathers is evil. That is nǹkan tá à ń sọ fún yín nìyẹn.
a sọ fún yín wípé dandan ni kẹ́ ẹ bọ Ọbàtálá, dandan ni kẹ́ ẹ bọ Èṣù, dandan ni kẹ́ ẹ bọ Ògún, dandan ni kẹ́ ẹ bọ Ọya. Ṣùgbọ́n ẹ máa kọ́ àwọn ọmọ yín bó ṣe ń fi ọ̀wọ̀ respect fún ara wọn. Bàbá mi àbí ìyá mi Tẹ́rí ọmọ Àlàdé, mo kí yín. Ìyá wa Kẹ́misọ́lá Ọmọ́tóyìnbó, mo kí yín. Bàbá ìyá wa Jọkẹ́ Bọ́dúnrìn, mo kí yín. Ẹ máa kọ́ àwọn ọmọ yín bó ṣe ń wora wọn pẹ̀lú iyì, bó ṣe elevate ara wọn pé my forefathers are the best. Wọn ò ní kọ́ wọn ní kíní ní school. Ṣé wọ́n ń kọ́ wọn mọ́ ní school pé àwọn òyìnbó ló kọ́ àwọn baba ńlá wọn lẹ́rú? Ìwọ ló máa kọ́ àwọn ọmọ ẹ pé òyìnbó they were nothing and they are still nothing and they will still become nothing to us. Our forefathers were inventors. Àwọn forefathers wa, àwọn ni wọ́n invent a whole lot of things tá à ń lò láyé ń sìn. Kó tó di pé fóònù ti wálé ayé, lẹ ti rí bàbá wa àbìjàwàrà bí ẹkùn tó máa ń mi kíní ọ̀hún náà tó máa ní àjọ ò. Do you know where those inspiration came from? China, for crying out loud, China, they are neither Muslims or Christians. Ṣùgbọ́n àwọn ni wọ́n ṣe a whole lot of things tí à ń lò ní ìsìn. Níbi tí China ti wá fẹ́ báyé wa jẹ́ dé, wọ́n ti ń ṣe gàrí, wọ́n ti ń ṣe àǹkárá tí mo wé sórí nísìn. Ghana ló India kí ló ti ń pè, China ló ṣe. Tó bá yá tẹ́ ẹ̀ bá wà careful, àwọn ọmọ tẹ́ ń bí máa sọ fún yín wípé àwọn baba ńlá wọn kọ́ ló làǹkárá mọ́ níbi tí àwọn ọmọ tẹ́ ń bí yìí gọ̀dé. Níbi tí wọ́n ti yàn lójú dé, níbi tí ọ̀rọ̀ ọmọ mi báyìí bí kẹ gbá etí ẹ̀ kẹ wá tẹ̀lé lọ́lé kẹ lọ gbá etí ìyá ẹ̀ gan ni. Wípé kí ni ìwọ bímọ fún, kí ni ìwọ kọ́ ọmọ ẹ̀ nínú ilé ẹ̀. Tó bá yá àwọn ọmọ yín, wọ́n máa sọ fún yín wípé ilẹ̀kẹ̀ iyùn tó ń wọ̀ sọ́rùn wípé China ló ṣe, àwọn òbí wọn, àwọn forefathers yín ìhòhò ni wọ́n rìn. Wọ́n tẹ̀ tí ń sọ tẹ́lẹ̀ táwọn ò bá máa fò lórí igi bí ọ̀bọ ni. Torí wípé òyìnbó ló wá bá wa néèmù ọ̀bọ lọ́bọ. Òyìnbó ló néèmù gbogbo àwọn nǹkan tá à ń lò nínú ilé. Kí òyìnbó tó máa ṣe ọ̀bẹ, láti mọ̀ tún mọ ọ̀bẹ, láti mọ àdá, láti mọ idà. Àwa la néèmù àwọn nǹkan wọ̀nyí, orúkọ tí àwọn baba ńlá wa néèmù ẹ̀ ni. Àwọn baba ńlá wa, ibi tí wọ́n ti wá jẹ́ great philosopher, tí wọ́n ti wá jẹ́ great traveller dé, wọ́n ti rìn gbára, wọ́n ti rìn gbòòrò, wọ́n ti rí wípé báwọn náà ṣe ń ṣe, àwọn kan náà ń ṣe bẹ́ẹ̀, ni wọ́n ṣe wá sọ wípé kò síbi tí ìṣe ò sí. Ni wọ́n fi wá sọ wípé kò síbi tí wọn kì í ti dáná alẹ́, ọbẹ̀ ló ń dùn jura wọn lọ, nítorí pé àwọn forefathers yìí ti travel. Ègbé ti gbé wọn dé a whole lot of places. Wọ́n ti read different things. You think when white people came, your forefathers were surprised? No, because they've seen them, they know that they were humans like them. But k'Olódùmarè má jẹ́ ká ní àwọn akótilétà. Olè ilé ló ṣílẹ̀kùn fún tìta. Òun ló fi dàbí ẹni wípé àwọn people yìí kó àwọn baba ńlá wa lẹ́rú. Have you ever heard of a slavery ship called Jesus? Tẹ́ bá fẹ́ mọ ìtumọ̀ Christianity, go to Netflix. Tẹ́ bá ní access sí Netflix, kẹ́ wá Cursed. Movie yẹn, ẹ jókòó tì kẹ́ wò. That is Christianity. You guys are not practicing Christianity. Christianity wọ́n fi ń pààyàn ni. Wọ́n fi ń jogun ni, wọ́n fi ń wipe race ni. Wọ́n fi ń wipe ìran ni. That is Christianity for you. Christianity tó bá ti indoctrinate ẹnìkan ṣo láàrin ẹbí, láàrin race, wọ́n wá mú ẹni yẹn padà sínú race yẹn. Ẹni yẹn ló máa sọ fún wọn bó ṣe ń ronú, how you smell, how you talk, how you do your things. Ẹni yẹn ló máa ṣí ilẹ̀kùn fún olè. Torí pé àti ibi tó bá indoctrinate ẹ̀ dé, kò ní máa ronú bí yín mọ́, ó máa ronú bí òyìnbó yẹn ni. Ó máa ṣe everything láti tẹ́ òyìnbó yẹn, láti tẹ́ àwọn ajogun tó máa wá jogun ilẹ̀ yín lọ́rùn ni. That is what Christianity does. You are a fake Christian and you are a fake Muslim, because all
well, I can't say they are fake Muslims because àwọn Islam, àwọn olóṣù káàrin wa, wọ́n ti prove ara wọn wípé àwọn wá jogun wa ni. Àgbàrá òjò ni wọ́n ò pa àwọn onílé wó, àwa onílé là ní gbà fún wọn. Because tá a bá ní pé ká máa bo ẹnu, ó dàbẹ̀ ní wípé ẹ̀yin òbí gan ẹ̀ ṣiṣẹ́ yín pé. Ẹ̀ ṣiṣẹ́ yín pé ẹ kàn ń bímọ ni. Tẹ bá wá bí wọn tán ẹ̀ tún kì wọ́n. Nínú oríkì tẹ ti ń kì wọ́n náà lẹ máa fi oríkì Ògún sí. Lẹ máa fi oríkì Ọ̀ṣun sí. Lẹ máa fi oríkì Ọbàtálá sí. Oríkì Ògún máa wà ńbẹ̀. Oríkì Ọya máa wà ńbẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n at the end of the day ẹ wá mú wọn lọ sí church, ẹ wá lọ máa renounce àwọn tẹ́ ẹ tún fi oríkì wọn kì wọ́n. Ibi tó ọpọlọ yín kú sí nìyẹn. Ibi tí ọpọlọ yín tó kú sí nìyẹn. Ibi tí ó ṣiṣẹ́ límìtì bẹ́ẹ̀ ṣe ní brain sí òun nìyẹn. Nígbà tẹ́ bá fẹ́ kí ọmọ wá, ọmọ ọkùn, ọmọ igbá, ọmọ àwo, ojoojúmọ́ ní múlé bàbá yín súnmí lọ, ọmọ kìnnìkan apènà ọ̀là, olóko àròtì, orúkọ bíi ti lásà, ó ṣọ̀gbọ́n jagunjagun bí ẹrú, ọmọ àsọ̀rọ̀ kò dúró gàdàgà, ọmọ kìnnìkan, ọmọ tó ń ṣe gbá, ọmọ yan bíi lólú, ìjàkan, ọmọ kìnnìkan, kì wọ́n lọ rẹ́rẹ́, oríkì á lọ bí wèrè lóríkì àwọn baba ńlá wa. Lóríkì tá a bá fà á yọ àrí tó gùn bẹ́ẹ̀, àrí táwọn baba ńlá yín tí wọ́n ti jagun tó jẹ́ pé jagunjagun ni wọ́n, tó jẹ́ wípé ńgbà náà báyìí tí wọ́n bá yọ lókèrè báyìí ilẹ̀ máa ń mì tìtì ni. Ṣùgbọ́n at the end of the day wà wá mú ọmọ yẹn lọ sí ṣọ́ọ̀ṣì, wà wá máa ṣe ègún ìdílé, ègún àwọn baba ńlá mi, ègún àwọn kìnnìkan, orúkọ Jésù mo pínra mi níyà, mo ṣe kìnnìkan, I don't want anything to do with it again. Blood of Jesus have washed everything away. But tó bá lọ sí ṣọ́ọ̀ṣì, tó bá padà sílé tí ìyá ẹ̀ bá rí ẹ, tó bá ní màámi ẹ kú lé máa, ọmọ wá, ọmọ kìnnìkan, ọmọ fún mi nìkan kí n mú kejì, ọmọ ìkọ́ méjì, ọmọ kìnnìkan, á wá kí ẹ, orí ẹ̀fọ́ náà á wá wú, wà wá mú ọwọ́ sápò, màámi ẹ ṣe, ẹ bá ti ń kì mí báyìí, orí mi ó máa wú ni. Wà àti ìyá ẹ gọ̀ gidi gan. In fact ẹ ponú, inú yín pòpọ̀. Torí pé tẹ́ ẹ bá máa ń ní ìrònú, tẹ́ bá ń ro, ẹ má bínú, inú ń bí mi gidi gan. Tẹ́ bá ní deep thinking, ẹ mọ̀ wípé wọn kì í kí Jésù bẹ́ẹ̀, wọn sì kì í kí ànábì bẹ́ẹ̀, wọn kì í kí Muhammad àbí kí lẹ̀ ń pè. Ọmọ ọkùn, ọmọ wá, níbo lẹ ti rí nínú Bíbélì? Ibo lẹ ti rí nínú Quran? Níbo lẹ ti rí? Ìlù tí wọ́n máa lùlù sí yín níbàdí, tẹ́ máa jó bí àwọn baba ńlá yín, tẹ́ máa ṣèkì ẹsẹ̀, tẹ́ máa ṣe báyìí, tẹ́ máa ṣe báyìí. Jésù jórú ẹ̀. Àbí Jésù sọ Yorùbá lẹ́nu bí tẹ́ ẹ kọ̀ dé nìyẹn o, torí tá bá ń bá yín sọ̀rọ̀ á ní wọ́n ṣépè wọ́n bú yín o. Jésù jó irú ijó yẹn rí láyé ẹ̀. Wọ́n lùlù fún Jésù rí láyé ẹ̀. Bóyá gan olùwọ́ ti ẹ̀ mọ̀ wípé ìlù tí wọ́n ń lù fún ẹ yẹn, onílù ò ní lùlù sí ẹ níbàdí tí kò bá bọ ìlù èèwọ̀ ní nílẹ̀ Káàárọ̀ Oòjíire. You were not told. Wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ. Ìlù tán lù fún ẹ yẹn wọ́n ti bọ́ kọ́ tó lù fún ẹ. Ìdílé àwọn aláyàn tí wọ́n ń lu ìlù, àwọn àyàn galú, àyàn ṣègbà, àyàn rìndé, àyàn kìnnìkan tí wọ́n ń lu ìlù, wọn ò lè lu ìlù yẹn fún ẹ tí wọn ò bá rúbọ fún túgbọ́ tuntun. So nísìnyí tó bá fẹ́ denounce everything nípa Yorùbá, everything tó ní ṣe pẹ̀lú race yìí, má ṣe anything tó jọmọ́ race yìí, including our language. Torí wípé àìmọye òwe tó ń pa, òwe abọ̀rìṣà ni. There is no escape from it. Is it that tó bá mọ̀ pé o fẹ́ gba Jésù gbọ́, kó fi gbogbo ilé ayé ẹ yin Jésù, kó fi gbogbo ayé ẹ, gbogbo àlámọ̀rí ẹ fún Jésù. Ṣó wá rí èdè Yorùbá yẹn, wàá gbé sẹ́gbẹ̀ kan, wá lọ sí Israel, wàá lọ sí Jerusalem tọ̀run ẹ yẹn. Jerusalem tí ó wà nílé ayé, wàá lọ síbẹ̀, wàá kọ́ èdè wọn, wàá wá gbé èdè Ifá, wàá gbé sẹ́gbẹ̀ kan, wàá jùnù. Ìyẹn ni wípé because you are a coward. Bẹ́ẹ̀ mi ṣe rí tí mọ̀ nǹkan tẹ́ gbà, tẹ́ bá mọ̀ ọ̀nà tó yá, tẹ́ mọ̀ nǹkan tẹ́ gbà, tó jẹ́ wípé lóòótọ́ lótòdo
ẹ wà fanatic about it, yes, ẹ ní sọ èdè ẹbọ mọ́. Ẹ̀yin àfáà tẹ́ ń gbé èṣù káàkiri náà, ẹ ní sọ èdè ẹbọ mọ́, ẹ máa lọ máa sọ èdè Mẹ́kà. Tẹ́ ẹ bá tiẹ̀ tí ìrówó travel tẹ́ ṣì wà láàrin wa, ẹnikẹ́ni tó bá sọ pé àfáà Sùrájù ẹ káàárọ̀ o, àfáà Tàòfíìkì ẹ káàárọ̀, ó ṣe ánàkúnmùlà, ó ṣe bísímìlláhìrrahmánirrahìm, ajazakumùlà, ìyẹn ni kò máa sọ kiri. Bóyá wọn ò ní wò pé o ti ya wèrè. Kí ló ń ṣe àfáà yín o? Because o ò fẹ́ sọ èdè ẹbọ, o ò fẹ́ sọ èdè ẹlẹ́bọ. So kò ní, o fẹ́ disassociate ara ẹ pátápátá pẹ̀lú nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan ẹbọ àti ètùtù. So kódà ilẹ̀ tó wà yẹn problem ṣì ní fún ẹ because ẹbọ ló fi tẹ̀dó. I don't know how you want to escape it. Tó bá wá kúrò lé orí ilẹ̀ wa, wàá lọ wá bí sórí àwọn ọmọge tó ń wẹ̀ nísìn tí wọ́n ń wẹ̀ tó ń mọ́ tónítóní, wàá wá lọ wẹ̀ gbogbo ẹ̀, wàá wá ẹ̀jẹ̀ òyìnbó àbí ẹ̀jẹ̀ àràbó àbí ẹ̀jẹ̀ àwọn Jerusalem, wàá rà á pọ̀, wàá ní kó bá ẹ fọ gbogbo ẹ̀jẹ̀ ara ẹ, wà ní kó bá ẹ fọ̀ dànù, kán wá bá ẹ fi ẹ̀jẹ̀ àràbó yẹn sí, àbí kán bá ẹ fi ẹ̀jẹ̀ Israelite àbí Jerusalem sí, so that you can really feel nǹkan tí mò ń sọ, torí ẹ̀jẹ̀ àwọn baba ńlá wa ló wà lára ẹ̀ bí tó ti kú lórí nìyẹn. Now, so that you can really feel that Christianity, you can be complete, because we are incomplete. O wà incomplete. Irú tí mo gbé sórí yìí nísìn, wà ní kán bá ẹ fọ̀ kúrò, kán bá ẹ yọ kúrò, wá irun òyìnbó, wá mú, wá ní kán bá ẹ fi sínú ọpọlọ ẹ kó lè máa grow láti inú ọpọlọ ẹ wá. Ṣó ti yẹ bẹ́ẹ̀? So that kò ní ọ̀nà tó yá nìyẹn. That is the best way to do things. If you so much love them, that is the best way to swear your allegiance to them. That is the best way for you to associate 100% with them. If you so much hate yourself, if you so much hate everything about those that you come from their generation, if you so much hate everything about your forefathers, that means you should hate your father too, because that is what Christianity told you. Your father that gave birth to you is a black person and ọmọ Yorùbá ni. And you shouldn't even be wearing our attire because aṣọ tó wọ̀ yẹn àwọn baba ńlá wa ló ṣe. Sanyán, àlárí, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, aṣọ òkè, aṣọ òfì, àǹkárá yẹn àwọn baba ńlá wa ló invent. You should disassociate yourselves from it. Irú ẹ̀yin olóṣùká tẹ́ wà láàrin wa yẹn, òṣùká yẹn tẹ́ bá anywhere tẹ́ bá ti lọ ẹ ṣáà máa wé nǹkan yín. Ẹ má dé fìlà ẹbọ tí ajá, ẹ má dé gbogbo àwọn fìlà wa yẹn, ẹ wé òṣùká kẹ́ dì kó ṣù bàmbàm gidi. Ẹ ṣù sí ọpọlọ kẹ́ fi dìra yín lórí. Bẹ́ẹ̀ bákan náà ẹ̀yin kìrìsìtẹ́nì àárín wa náà, ẹ lọ wo bí àwọn Israelite ṣe múra. Bó ṣe yẹ kẹ́ máa múra nìyẹn. Ìgbà yẹn ló máa mọ̀ wípé ẹ mean business. Ìgbà yẹn ló máa mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ wọn. Ṣó ti yé yín? Ìgbà yẹn ni wọ́n máa mọ̀ wípé ẹ wà truthful sí wọn. Ìgbà yẹn ni wọ́n máa mọ̀ wípé ẹni yìí lóòótọ́ in fact ẹni yìí ó ti show love ẹ̀ fún race wa. So ìgbà yẹn ló máa wá integrate yín, ló máa wá nífẹ̀ẹ́ yín gidi gan. Ẹ wá lọ sọ́pọ̀lọpọ̀ plastic surgery. Ẹ mọ bí ìdí òyìnbó ṣe máa ń tẹ́ tó jẹ́ pé slate ni. Ẹ ní kán bá yín fa gbogbo fáàtì ìdí yín, ẹ ní kán bá yín fa kúrò bẹ́ẹ̀. Ẹ mọ figure 8 táwọn baba ńlá wa máa ń níyẹn. Ẹ pé rárá ẹ fẹ́ bọ́gà láàárọ̀, bọ́gà lọ́sàn-án, gírá lálẹ́. Ẹ máa jẹ́. Ẹ wo bí àwọn òyìnbó ṣe máa ń tóbi ìyà yẹn, tó máa ń tóbi, tó máa ń rìn bí ẹni tí gbogbo nǹkan yẹn ẹ̀yin náà ẹ máa lọ wò kẹ́ máa ṣe bẹ́ẹ̀.
kò nídìí wípé kẹ́ máa denounce nǹkan tí ò ṣe denounce. Tẹ́ bá mean business irú imú yín kí la tiẹ̀ ń sọ yìí, ẹ wo bí Michael Jackson ṣe rí yẹn, bó ṣe rí gẹ́lẹ́ yẹn, mo ṣe fẹ́ kẹ́ ẹ rí nìyẹn. Wọ́n á wá nífẹ̀ẹ́ yín gidi gan. Nígbà tí Michael Jackson rí bẹ́ẹ̀, kí ló kọ? Ó ní kiss me, hate me, everybody love me. All I really know is that they don't really care about us. Ó padà kọ orin yẹn. Ó ní all I really know is that they don't care. Even you look like them, you change everything about yourself to look like them, to do everything láti ṣe kíni, láti jẹ́ kí òyìnbó máa rí ẹ bí tiwọn. Still, o lè bá náà ni. You are going to be inferior. In fact, it will be worse because they will insult you that you are inferior. Inferiority complex ò jẹ́ kó gbádùn. Kò jẹ́ kó gbádùn. Kò jẹ́ kó gbádùn. Ẹ̀yin tí wọ́n ń wò pé kán ní nǹkan tẹ́yin ní, ẹ̀yin wá mú nǹkan tẹ́ ẹ ní ẹ wá ń sọnù. Is that sense? Ibo ni sense wà nínú ibẹ̀ yẹn? Kí ló dé tẹ́ ẹ lè yára yín brain? Kí ló dé tí ẹ pé nígbà tí wọ́n gbé ẹ̀sìn wá fún yín, wọ́n wá ṣí ọpọlọ yín báyìí, wọ́n wá operate ẹ̀, wọ́n gbé ọpọlọ yẹn kúrò ńbẹ̀ lódindi. So therefore, bẹ́yìn náà ṣe wá ń bímọ, ẹ̀yin náà wá ń bímọ tó jẹ́ wípé orí ẹ̀ ṣòfò tí ò sọpọlọ ńbẹ̀ níbi tí operation yẹn work dé. Operation from generation to generation ni automatically ó ti wà ńbẹ̀. Kí ló dé? Kí ló dé tẹ́ fi rí bẹ́yẹn? Ta ló ṣe yín bẹ́yẹn? Tó bá jẹ́ pé ìwọ gan lolódùmarè tó dá ìran yìí gan, you should be ashamed. And torí ẹ̀yin máa ń ronú fún God àti Allah pé God ò fẹ́ nǹkan báyìí. God said kìíní kan, Allah said kìíní kan. Èmi náà fẹ́ wá sọ wípé kémi náà ronú fún olódùmarè lénìí. At least this ones, olódùmarè gan should be ashamed. Because tó bá yẹ pé mi lolódùmarè, already I'm ashamed of this race. I am ashamed. Ojú ń tì mí. Ó ti jí. Iṣẹ́ ti já o. Màmá ti jí o. Mò ń bọ̀. Kí ló tó yẹ pé tọ́mọ bá ti jí ìwọ ò lè gbé báyìí? Ẹ̀yin ọkùnrin. Okay then. Òótọ́ ni mo ti gbàgbé. Má bínú. Mo ń bọ̀, màá wá gbé. Iṣẹ́ ti já o. Grandma ti jí o. Mo ń bọ̀, màá wá gbé nsìn. Okay then, mo ń bọ̀. I'm here. Mi ò rí jù báyìí lọ, a tún máa bára wa sọ̀rọ̀ later because inú ń bí mi gidi gan. Ṣùgbọ́n gbà tó sọ pé wọ́n ti jí gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gan, ó máa ní limit. Inspiration yẹn ò ní wá mọ́ bíi ti tẹ́lẹ̀. Hello, Mama. Hello, Mama. So, ọmọ yín ti jí báyìí. A máa kó kangara wá ńlẹ̀ o. Say hello to the mummies in the house. Say hello, Mama. Say hello to the mummies in the house. Ajibola ọmọ ẹ̀dán. Ọ̀rọ̀ gbénu lédè kún yùmùyùmù. Màámi, say hello. Say something now.
ó lóun ò rí tiwa rò ó dàbọ̀. Love you people. Orin bá tuntun, orin ayọ̀. Kárí bá ti ṣe. Orin ayọ̀. Orin bá tuntun, orin ayọ̀. Àwa ará náà gbégbá. Orin ayọ̀. Orin bá tuntun, orin ayọ̀. Gbogbo ẹni bẹ́rì ìwóyà. Orin ayọ̀. Orin bá tuntun, orin ayọ̀. Ọmọ ẹ̀rù níyàn kú. Nígbà tí ọkọ̀ já ẹlẹ̀. Ayé òníyàn kú. Orin ayọ̀. Orin bá tuntun, orin ayọ̀. Ẹ̀jẹ̀ òníyàn kú. Orin ayọ̀. Orin bá tuntun, orin ayọ̀. Ẹ̀jẹ̀ agbérí ìwóyà. Eriwoya, ayagbo àyàtọ̀ eriwoya. My phone number is pinned. Àfọmọ́ yóò lè fa òye. Àfọmọ́ yóò lè fa. Àfọmọ́ yóò lè fa òye. Àfọmọ́ yóò lè fa. Sani méjì wọ́n tó ń jẹ ọ̀sẹ̀ àwòkù. Àfọmọ́ yóò lè fa. Ṣẹ́bọ̀ mi. Àlá ní ṣàbórí òrùlé. Adé afúnran yí ẹ̀lùkù tí ó lálàálá tí ó fẹ́ gba adírí. Ìrànjẹ́ òde òògì ẹlù. Owó táwọn wá èlùjù ló wà. Ìrànjẹ́ òde òògì ẹlùjù. Ire gbogbo táwọn wá èlùjù ló wà. Ìrànjẹ́ òde òògì ẹlù. I love you. Hello, mama. Yóò máa sẹ́ni méjì fọ́mọ oúnjẹ ọ̀sẹ̀ àwòkọ́. Orí Ifá ti kúrò ní yẹ̀yẹ́ o, ẹ̀mí àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. Kúrò ní yẹ̀yẹ́, ẹ̀mí àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. Owó jẹ́ pé ṣe eré Ifá, ọ̀gá ní Ifá ní ọ̀sẹ̀ àwòkọ́. Tó bá dijọ́ kan, a máa ṣe question and answer. So any question tó bá ń rú yín lójú nípa ìṣẹ̀ṣe, you can ask me anything. Tí kì í pé borin máa rí máa kọ o. Tí kì í pé borin máa rí máa kọ o. Bẹ́nìyàn ò bá ronú bẹ́nìyàn ò bá ronú jinlẹ̀, kò lè bá wa kọ, kò lè bá wa kọ òye. Àfọmọ́ yóò lè fa òye. Àfọmọ́ yóò lè fa òye. It's dangerous, isn't it? Àwọn mi ti kí yín o, dàbọ̀, love you all, bye.